Ẹ káàbọ̀ padà. Nínú ẹ̀kọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ wa eléyìí tí ó kọjá níbi tí a ti máa ń ṣàlàyé ìwé Engineering Mathematics ti ọ̀jọ̀gbọ́n KA Stroud àti Dexter Booth, a ṣàǹfààní pẹ̀lú àwọn òfin mẹ́ta kan ní calculus intermediate values theorem, mean values theorem àti Rolle's theorem. So nínú fẹ́ràn eléyìí tí mo gé níbẹ̀ ẹ máa gbọ́ àlàyé wọn. Wọ́n ní equation yẹn is of the form f of x is equal to 0. Ìrọ́kọ̀ bẹ́ẹ̀ ni. Torí mo lè kọ gbogbo expression yìí, cubic expression ni o. Torí power tó pọ̀ jù ń bẹ 3 ni, mo lè kọ lágbọ́n ní f of x. So tí bá so where f of 1 is less than 0 and f of 3 is greater than 0. So tí bá ọ̀jọ̀gbọ́n á sọ pé ká lọ mọ̀ pé kí ni o solution, ajá sí pé solution ọmọ wà láàárín 1 àti 3 sáàmọ̀dí. Ẹgbẹ́ pé inú àwọn theorem kan tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nípa calculus, òun náà là ń pè ní kíni o, òun náà là ń pè ní intermediate values theorem. Intermediate values theorem. Values theorem. Inú àwọn mìíràn tó ṣe pàtàkì ká mọ̀ òun náà ní kíni o, mean values theorem. Mean values theorem. Àwọn méjèèjì wọ́n ṣe pàtàkì ní ìtọ́ yẹ ká mọ̀ ní calculus. Àkàlàṣe láti ara mean values theorem náà wọ́n tún yọ theorem kan bẹ̀ tí a ń pè ní Rolle's theorem. Ẹ jẹ́ ká sáré ṣàǹfààní kankan bẹ̀. So in tí intermediate values theorem tó ń sọ tó sì jẹ́ pàǹfààní tó ṣe fún wa bíbá yẹn náà ni pé kí ni o, tó bá jẹ́ pé mo bá ní f of x mi tó wá continuous ní close interval a, b mi, so tí n bá wọn tó wá continuous ní a, b, ẹ mọ̀ pé ìtumọ̀ continuity náà ni pé tí n bá ní f of x mi báyìí, so tí tó wá jẹ́ pé curve mi lélẹ́yìí ajá sí pé bí báyìí ló ti bẹ̀rẹ̀ bí báyìí ni, so kò sí kọ́ọ̀tì kankan láàrin, kò síbi kankan tó ti gé kúrò, tó bá bẹ̀rẹ̀ láti èyí náà ó dé bí báyìí náà, ó wá continuous ní close interval yìí. Tí f of a mi, so tí èmi máa tí f of a mi àní tó wà ní ìbẹ̀rẹ̀ ń bí báyìí tó bá less than 0. Ṣé ẹ pé mo sọ fún wa pé tó yẹ pé a bá sọ pé nǹkan less than 0 kí ni ìtumọ̀ rẹ̀? Ó jẹ́ negative. Tó bá sọ fún yín pé s is less than 0 ìtumọ̀ náà ni pé s negative number ni o. Ṣé ẹ pé tí n bá ya number line mi 0 lélẹ́yìí. Àwọn nọ́mbà tó bá wà lápá sí 0 bíi -1, -2, -3 a máa sọ pé wọ́n kéré sí 0. Àwọn tó bá wà lápá tún rẹ̀ a máa sọ pé wọ́n ṣe kí ni wọ́n ju 0 lọ. So ajá sí pé tẹ́ bá ti gbọ́ pé nǹkan less than 0 tẹ́ bá fẹ́ tú sí Yorùbá òun náà ni pé kí ni o, àwọn nọ́mbà tó bá jẹ́ negative. So tí in tó bá jẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ń bíbá f of a mi tó bá less than 0, so tí f of b náà f of b point kejì báyìí tóun bá ju 0 lọ, àwọn tí mo gbé f of a mi lè òun jẹ́ negative, f of b mi bí báyìí òun jẹ́ positive. So tí èmi máa in tó fi yẹn sọ náà ni pé kí ni o, ajá sí pé point kan mọ̀ wà láàrin a àti b, there is point a, so tí èmi máa tó yẹ pé yóò mọ̀ wà láàrin kí ni o, between a and b, tó jẹ́ pé f of c yẹn o 0 ni ó mọ̀ jẹ́. Ìyá ni pé a máa rí solution kan láàrin interval yẹn, nínú interval yẹn, nínú a àti b mi, ká pé mo ní c bí báyìí tí ó mọ̀ jẹ́ root function yẹn. Ẹ dákun mi mọ̀ bóyá agbára yẹn yé, òun náà ni pé kí ni ìsìn tí bá ní f of x mi ní ìsìn, tí bá ní f of x mi, so tí mi bá ká gbé f of x, mo ní function f of x, mo wá mọ f of a mi, mo rí ipò kéré sí 0. Mo mọ f of b mi, mo rí ipò ju kí ni lọ, ó ju 0 lọ, àní ó jẹ́ positive. Àjọsí pé máa ní c tó jẹ́ pé solution, ṣùgbọ́n solution tí bá gẹ̀ẹ́sì ẹ̀ yóò mọ̀ wà láàrin a and b. C yẹn yóò máa jẹ́ kí ni, yóò mọ̀ jẹ́ root 20 intermediate values theorem sọ nìyẹn. Ẹ jẹ́ ká gbọ́ yẹ́ gbé nígbà tọ́jọ́ gbọ́n sọ pé nígbà tá a ní f of 1, ṣe gbé nínú ìwé ó ní f of 1 less than 0, ìtumọ̀ náà ni pé f of 1 jẹ́ negative, f of 3 ó jẹ́ positive. So pẹ̀lú intermediate theorem yẹn kí lẹ́sìn lè sọ láàrin yẹn, ajá sí pé nọ́mbà kan mọ̀ wà láàrin 1 àti 3, ká pé n bá sọ pé 2, ká pé bá sọ pé 2 tó jẹ́ pé kí ni o,
yóò mọ jẹ́ solution tàbí root to f of x ìtọ́jọ̀gbọ́n tó ń gbìyànjú láti sọ nìyẹn so ti bá so ìtọ́jọ̀gbọ́n tó ń gbìyànjú láti sọ nìyẹn náà àwọn mìíràn tí mo fẹ́ ká mọ̀ náà ní kékeré mean values theorem so kí ni mean values theorem mú ṣàlàyé òun náà ní pé kí ni táyé pa bá ní function kan tó wà continuous ní close interval wa báyìí àmọ̀dí close interval náà ní pé kí ni o pé tí n bá ní 1 2 3 4 tó yẹ pé kò mọ kó àwọn endpoint yìí sínú nínú interval mi ní ìsìn tí n bá ní rí pé eléyìí 0 eléyìí -2 eléyìí 3 tí interval yìí bá kó -2 sínú tí n bá bẹ̀rẹ̀ láti -2 -1 dé 3 -2 -1 0 1 2 3 set yìí báyìí tó tí bá wọn a máa pè ní kíni o closed ni toró kó àwọn endpoint méjèèjì yẹn sínú -2 àti 3 ṣùgbọ́n tí o bá kó wọn sínú tó bá jẹ́ pé ó dínkù sí bí báyìí -1 0 1 2 rí pé kó mọ kó àwọn endpoint méjèèjì sínú nígbà yẹn a máa ṣe kíni o máa ní open interval so tí bá wọn so wọn á ní pé tí n bá ní f of x mi tó yẹ kó wà continuous ní close interval báyìí mo ti ṣàlàyé tí continuity jẹ́ fún wa tó dẹ̀ wà differentiable ní open interval a, b ajá sí pé there is a constant sí àtúmọ̀ rí constant kan sí between a and b tó yẹ pé derivative rẹ̀ tẹ́ bá wá derivative function yẹn ní point c yóò mọ dọ́gba pẹ̀lú kíni o f of b minus f of a divided by b minus a ó ti bá ṣùgbọ́n nínú theorem yẹn náà wọ́n ti yọ Rolle's theorem nítorí òun náà ní pé kíni o tí f of x tó bá wá continuous ní close interval tó dẹ̀ wà differentiable ní open interval ajá sí pé máa ní c o such that f prime of c is equal to 0 so ìwé ẹ̀kọ́ là ń lọ òun náà ní pé scheme wa la fẹ́ mọ̀ bá ṣe lè lò mo bí a ti gbọ́ àlàyé tí a ní ẹ̀jẹ̀ ọ̀jọ̀gbọ́n